ọ̀gá o. Mo ṣáà rí i pé ọ̀rọ̀ tí olóyè Adéyẹmọ Sunday Igboho ọ̀rọ̀ tó ń sọ ń trend, kálukú ṣáà ń gbé kálukú wà ń kàrámọ́ rẹ̀. Ó ti tún tẹ̀sán Ọbásanjọ́ lójú o, ọmọ mi Igboho ọgbọ́n yàbí ọ̀nà. Àwọn nìyẹn gbogbo wọn nìyẹn bàbá Ọbásanjọ́ ní àwọn náà rìn kiri bí nàkí ẹ àwọn náà rìn kiri bí àgbà nàkí ẹ kí ni gbogbo wọn yẹn èmi ò bú yín wọn ẹsẹ tó kọ mo tó ti ń sẹ kí èmi ò bú ẹnì kankan mo ti dákẹ́ èmi ò bú yín ṣùgbọ́n kò dáa bàbá wa lẹ jẹ́ bàbá wa lẹ jẹ́ àfikẹ́ bọ́tà kẹ́ mọ pàṣẹ fáwọn ọba kẹ́ mọ sí ẹ dìde ẹ jókòó ohun tẹ mọ̀ náà nìyẹn ní pílánì gidi kankan fún Yorùbá ẹ̀sìn lọ́mọ Yorùbá ni wọ́n dẹ̀ sọ pé Ìgbò ni àwọn ń gbìjà yín pẹ́ kì í ṣe Ìgbò sáwọn tó sọ pé Ìgbò ní í ṣe wọ ìjà rẹ̀ yín sì ṣé báyìí káyọ̀ lọ sọ̀rọ̀ kẹ́ sọ pé kí ni Sunday Igboho ṣe ẹ fi lọ́rùn lẹ̀ ẹ sọ kankan ẹ ọ̀hún sí jùà ẹ bá jùà yà káàkiri ṣíọ pẹ́ mo tutọ́ sí lára yẹn àgbà yà òsì yìí pẹ́ ìkànnì Ọlọ́run tó gbẹ̀mí mi lọ́wọ́ yìí kò ní fẹ́ mi lé lọ́wọ́ ẹ̀yin bàbá tó yẹ kẹ́ mọ dún sáwọn ọmọ ọ̀nù yín fẹ́ kẹ́ni kankan bá rẹ́kọ̀dù tí bàbá bá ṣẹjọ́ tí ń sìn bàbá ni pé bàbá fẹ́ kẹ́ni kankan bá rẹ́kọ̀dù wọn fẹ́ kọ́ ọmọ Yorùbá kankan débi tó ga mọ́ wọn fẹ́ kọ́ já wọn nìkan ẹ̀sìn pírẹ́sídẹ̀ntì láyé ológun ẹ̀tún sọdún mẹ́jọ láyé alágbádá ọ̀sẹ̀ tó nírú lọ́ọ̀kì yẹn tó ẹ̀ẹ́dẹ̀ wúlò kankan fún Yorùbá ní wúlò kankan láti bí síbẹ̀ pẹ́ sọ́dà bẹ́ẹ̀ ẹ̀sìn láyé ológun ẹ̀rí se opportunity ńlá lẹni kò sí ẹnì kankan ọmọ Yorùbá kan tó ní opportunity wá fẹ́ kí Yorùbá kankan bá rẹ́kọ̀dù yẹn wà mọ bínú ọmọ Yorùbá kankan gbogbo ọmọ Yorùbá tó bá ti wà ń kó báyìí mọ bínú wọn ni mọ bínú bàbá bá ṣẹjọ́ mọ bínú gbogbo ọmọ Yorùbá tó ń ṣiṣẹ́ tó fi yọ bàbá mi ń pò náà ní Rasidi Ládọjà wọ́n yọ ń pò ní Lágídí sígbèsè ayẹlẹ ló yẹ ẹsẹ láyé ológun opportunity ni bàbá bá ṣẹjọ́ tún wá ṣe ọdún mẹ́jọ láyé alágbádá kò sẹ́ni tó bá rẹ́kọ̀dù yẹn wá fẹ́ kẹ́ni kankan tó bá rẹ́kọ̀dù yẹn mọ́ ẹni tó bá ti wá wà ń bì kan báyìí tó wà ń pò kan báyìí mọ bínú wọn ni tó ẹ̀ Ọlọ́run wọlé ayé pé bẹ́ẹ̀ sì dà wọn bàbá wa tọ́jọba láàmú gbàtẹ́ ẹ dìde ẹ jókòó tẹ fáwọn bàbá ọba yẹn níjọ́ yẹn tẹ́ ṣe yẹn ẹ dójú táwọn bàbá yẹn ni ntìjúlẹ̀ bá kò láyé pẹ́ mo sọ bẹ́ẹ̀ àṣẹ́dẹ́gùn kò sí kankan tẹ́ fẹ́ ṣe ẹ lè ṣe ju tẹ́ ṣe yẹn náà lọ ẹ lè ṣe ju tẹ́ kẹ́ lémi kó ń lu yẹn náà lọ kí lè fẹ́ ṣe ẹ sáà lè wá pa mí bí tí mo wà yìí bẹ́ẹ̀ rẹ̀ pa mí ẹ lè ṣe kankan lẹ́yìn kẹ́ pa mí kí lè tó fẹ́ dá ẹ̀yin náà sá kù náà ni bẹ́ẹ̀ pa mí nìṣẹ́ kù abẹ́ẹ̀ ni kú tẹ́ bá ti mọ̀ pé tó bá jẹ́ pé kú ní ọ̀pẹ̀ yìí náà ọ̀lẹ́ndì yín gbogbo ẹ̀ tẹ́ sọ pé kàn lọ pa mí tẹ́ ń ṣe wúruwúru tẹ́ ń pariwo ìyá tẹ́ ní kàn lọ pa mí tẹ́ ń sọ pé ẹnu rèé rọ̀ ṣé bẹ́ẹ̀ ni ó kù ọ̀lẹ́ndì yín èmi rò pé ẹni kú pé wáyé pé ẹ lu agbára yẹn táyọ̀ fi tán ẹ̀yin olórí bú yìí ẹ̀yin tèmi ẹ̀yin olólùfẹ́ mi pẹ̀lú ògo Ọlọ́run ọjọ́ Sunday màá jókòó ń bí náà màá ṣe gífì fẹ́yìn tẹ́ jẹ́ tèmi kájọ gbára gbádùn ara wa nínú owó tíjọba jọ jamani fún mi kí n bí happy kí n fi dúpẹ́ pé mo wà láàyè lénìí kí n fi bí happy fáwọn tèmi pé mi gan wà láyé nu tórótóró tí jámà fún mi kí n lè fẹ́yìn náà bẹ́ẹ̀ kò ní bàjẹ́ fún yín àjọ yìí ra wa pé a bọ́ lọ wọ́n jọ kan tó bá pẹ́ títí akílò ló pè bàbá ibi tí yóò ṣe bàbá lójijì táyà ẹ̀dínbọ̀dì ọjà òjijì la bọ́ lọ́wọ́ ìjọba lóko ẹrú Nàìjíríà yà máa bọ́ lójijì ni tẹ́rù ọba everybody tí ó dàbí magic ẹ wò yá ṣe ń jà wọn ẹ̀ lénìí kódà ẹ wo ìtàn ara gbogbo nǹkan ti dàrú gbogbo everything kálukú wa ń ganu wọn á sọ àwọn bàbá wọn sọ gbogbo àwọn ẹni Ọlọ́run di ganuganu kí kúkú ṣẹjọ́ bàbá wa táwọn lẹ́ ń ganu kí ṣẹjọ́ wọn ṣé tìlú bá da wọn sọ pé àwọn ẹni ẹlẹ́ni ganu ẹsọ àwọn ẹni Ọlọ́run di ganuganu ẹ̀ rẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹsọ àwọn ẹni Ọlọ́run di ganuganu wọn àṣà ganuganu wá gbòde ẹni tó sọ pé àwọn yẹn ganu ẹni kẹ́ mọ rí títì kọ́ mọ lọ́kẹ́ mọ sọ lóko wọ́n sọ pé àwọn yẹn ganu wọ alágbe ni ẹ wọ́n sọ pé àwọn yẹn wọ́n ganu kiri bó ti tó ń gbé kiri tó ń ganu ìyá tó ń gbowó káàkiri alágbe tó láwọn yẹn ganu
rubbish fọmọ sí o lọ níjọba ìjẹ fún gbogbo wa ojú ní tiwa ayé ò ní fi wá sí ẹ̀yẹ ayé ò ní sọ wá di ganuganu ẹ ṣé mo dúpẹ́. àparò tí ó bá jẹ kò ní ké. Àkọ́kọ́ mo máa ń sọ fún olóyè Sunday Igboho Òòṣà, bàbá ẹ jẹ́ ká yọ tọ́jú orí kúrò ńbẹ̀, ipò àgbàlẹ̀wà àgbàlẹ̀tù. Ṣé rí tá a bá rẹ́ nìkan bóyá nínú àwọn àgbààgbà tàbí nínú àwọn ọ̀jọ̀gbọ́n tàbí nínú àwọn alágbára ìlú tí wọ́n bá kọ̀yìn síbi táyé kọjú sí, ẹ má jẹ́ àfi bú wọn. Ẹ jẹ́ ká gbà pé wọn tí ì bọ́lọ́run pàdé ni. Bí àṣà onígbàgbọ́ wọn á ní kọ́lọ́run ó bọ́kàn rẹ pàdé. Gbogbo àwọn àṣìṣe tọ́pọ̀lọpọ̀ ti ṣe tó ti bọ́ sẹ́yìn, àkókò ìkọ́ni correction ó ti bọ́. Ọbásanjọ́ padà wá sórí àlééfà wa tàṣìṣe, kálukú náà ó ti rí. Mùsùlùmí sọ̀rọ̀ kan tó bá rí bẹ́ẹ̀, tó bá ṣe pé bẹ́ẹ̀ lórí, wàláhì ọ̀rọ̀ tó dáa ni. Wọ́n lẹ́ni tó ṣe dáadáa yóò kábàámọ̀, ẹni tó wá ṣe àìdáa yóò wá kábàámọ̀, àbámọ̀ ní ó jura wọn lọ. Ẹni tó ṣe dáadáa ó máa kábàámọ̀ pé bí mo bá mọ̀ ní kí n tó ṣe dáadáa jù báyìí lọ. Ẹni tí ò wá ṣe dáadáa rárá yóò wá máa kábàámọ̀ ìwà aburú tó ṣe. Ìmọ̀ ń jọ mí lójú tí a bá fẹ́ ṣe election tí mo rí tí bàbá Ọbásanjọ́ tó máa sọ pé lágbájá ni ẹ tẹ̀lé o, ẹ má tẹ̀lé tàmọ̀dò. Kí làníyàn wọn tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀? Àṣé kò sí tí ì tán, kò sí tá a jẹ tí ì tán àfọlá Ọlọ́run. Àṣàkà ó tán tọmọ alágbà náà padà ra kà tí èjẹ kọ. Àmọ́ gbogbo bá wọn bá ń sọdún lọ́wọ́, àkà ó pọ̀ ní ilé alágbà. Ṣùgbọ́n tí tán lè gun ọdún tọmọ alágbà náà rákàrà tí ó padà tí ó bá àbúgbó lápò rẹ̀ tí ó lọ fi rákàrà. Ntẹ́mi rò pé ó ṣe pàtàkì Ìgbòho Òòṣà lákòókò yìí. Àwọn ọ̀rọ̀ sítí yìí ká máa fi rán àwọn tí wọ́n ń bẹ nípò, ká máa fi rán wọn létí. We do the right thing in the right time. Iṣẹ́ mọ̀ pé lágbájá ṣe ọlọ́dún 8, ó tún gbìyànjú àti lọ́dún 4 kó jẹ́ 12. Tó di pé Ọlọ́run ò gbà fún. Ó gòkè ó sọ̀kalẹ̀. Láálàá ni, kò sí láálàá kan tí ó rókè tí ò ní bọ́ọ̀lẹ̀. Ìtọ́kàn lásìkò inú. Ọbásanjọ́ ló yọ Bọ́lá Ìgè nípò. Ẹ sọ bẹ́ẹ̀. Kì í ṣe Ọbásanjọ́ nìkan. Àwọn àgbààgbà míì náà ń bẹ, àwọn tí wọ́n ti kú ti kú. Ọbásanjọ́ ló yọ Ládọjà nípò. Kì í ṣe Ọbásanjọ́ nìkan ló yọ Ládọjà nípò. Àwọn àgbààgbà míì náà ń bẹ. Àwọn tí wọ́n ti kú ti kú, àwọn tí wọ́n ti bẹ. Àtọbásanjọ́ àti Ládọjà ṣé gbogbo wọn ò ti sọ̀kalẹ̀ ni? Ẹ kàn máa mú wá sí ìrántí wọn. Dẹ́nsà kìnìún lágbára ń tòótọ́. Ìgalà lè sáré púpọ̀. Tí kìnìún bá lé ìgalà, ó ṣeé ṣe kí ìgalà ó lè sáré ju kìnìún lọ. Ṣùgbọ́n torí pé ìgalà máa wẹ̀yìn, ìní kìnìún fi máa rí mú. Kìnìún máa ń focus ibi tí bá ń sá lọ ni. Bàbá, tó bá ṣe pé lórí ọ̀rọ̀ Yorùbá nation náà ni, ṣe rí nǹkan ẹyọ kan inú ò tí jẹ́ Yorùbá nation work. Torí pé àwọn tí wọ́n jẹ́ Yorùbá wọ́n ń jẹun lọ́wọ́. Tí Yorùbá bá sì ń jẹun lọ, Yorùbá ò ní sinwọ́. Yorùbá máa ń busy, Yorùbá máa ń serious tí bá jẹun lọ́wọ́. Bó tilẹ̀ jẹ́ wípé àkókò yìí ni làwa ń wò pé ó yẹ kó rọrùn láti ṣe é ṣe. Ẹ má bínú, ọ̀rọ̀ tèmi máa ń yàtọ̀ sí ti gbogbo yín ni. Ṣé ẹ mọ̀ pé bí Yorùbá nation bá ṣe ń wò lọ́kàn tá à ń rí bí best option, lọ́pọ̀lọpọ̀ náà ń wò bí best option, bẹ́ẹ̀ lẹ̀rù sì tún bà mí. Kò sí tí ń bà mí lẹ́rù jẹ̀rù àwọn aṣíwájú Yorùbá lọ. Torí pé Yorùbá nation ó gbèrò láti dá iyì ọba aládé padà. Ẹ wá wò bí ọ̀pọ̀lọpọ̀ ọba aládé ṣe ń ṣe.
ẹ wo bí ọ̀pọ̀lọpọ̀ ọba aládé ilẹ̀ Yorùbá ṣe ń sì wàhù, ẹ wo bí ọ̀pọ̀lọpọ̀ ọba aládé ilẹ̀ Yorùbá ṣe ń sì ọ̀rọ̀ sọ. Ṣé ẹ rò pé àwọn tí ń jẹ nídìí òṣèlú tí wọ́n fẹ́ kí Yorùbá nation wáyé ni? Torí wọ́n mọ̀ rí pé só máa kan àwọn ṣá. Ṣùgbọ́n mi mọ̀ pé bàbá tí ń bẹ ńbẹ̀ yìí tó bá parí ìjọba, ọdún 4 ló ṣe ni o, ọdún 8 ni o, ẹ lọ kọ́lẹ̀ lónìí, mo mọ̀ wípé àmì kan máa jáde, àmì kan á jáde, ẹ lọ kọ́ sílẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ Nàìjíríà lágbára. Kí ló wí? Ẹni kì í sọ, kí ló wí là wí. Torí tó bá ti sọ gbólóhùn kan, wọn ò bọ̀ fẹ́ lọ síbi tí ò fọkàn sí. Olóyè Sunday Igboho, Olúwa ló dirí ẹwà fákòkò tó lógbe lórí. Ẹyẹlé tí bá ń bínú ló fẹ́ kàbùkù. Ẹ máa sọ̀rọ̀ kẹ́ ẹ máa wẹ̀yìn. Kì í ṣe gbogbo àwọn tí wọ́n ń pariwo tẹ̀lé yín yẹn ni wọ́n nífẹ̀ẹ́ yín. Kì í ṣe gbogbo àwọn tí wọ́n ń hèlè ọ̀rọ̀ tẹ́ ẹ sọ, kì í ṣe gbogbo wọn ló fẹ́ràn yín, kì í ṣe gbogbo wọn ló tẹ́wọ́ gba ọ̀rọ̀ yẹn. Gbogbo nǹkan dẹ̀ ló lásìkò. Ara àwọn tí wọ́n máa sọ pé Olóyè Igboho wà láùsìn. Ara àwọn tí wọ́n máa sọ wípé ṣóun nìkan ni. Bó tiẹ̀ jẹ́ pọ̀ lẹ́ni máa gbìjà lù. Olóyè Igboho ṣá, àgbà kàní rókò kánlẹ̀ tí ìta ń pa. Kò ṣeéṣe kankan fáwọn Ọbásanjọ́ mọ́. Kò ṣeéṣe ọ̀rọ̀ fún wọn mọ́. Torí pé wọ́n ti rìnrìn àjò wọn bá a ṣe kọ̀wé wọn. Wọ́n lè jẹ́ former Nigeria president lénìí yìí. Agbára ń tẹ́ ẹ fẹ́ àti ń tá a fẹ́ kò sí lọ́wọ́ wọn. Aláyọ̀wọ́ Ọlọ́run nìkan ló wà. Ọwọ́ Ọlọ́run nìkan ni ló wà. Then àwọn tẹ́ ń torí àwa, ẹ jẹ́ kí n sọ bẹ́ẹ̀, tọ́lẹ̀ ti kúrò lára wa nígbà tẹ́ ti wà ní Germany. Ṣùgbọ́n Ọlọ́run dá yín pé débi pé ẹ̀ torí pé ẹ ti kúrò lára wa kẹ́ wá wò pé kọ̀ọ̀kan mi mọ́. Ọlọ́run ti yọ mí kúrò láàrin wọn. Ṣùgbọ́n ọmọ Nàìjíríà gan tàbí ìran Yorùbá tẹ́ ń torí wọn jà, tẹ́ ń béèrè ẹ̀tọ́ fún, tẹ́ ń fòkè, tẹ́ ń fòlẹ̀ fún, tẹ́ ẹ torí rẹ̀ fẹ́ máa gba ọ̀tá lọ́dọ̀ àwọn èèyàn. Mélòó nínú wa ló fara mọ́ Yorùbá nation? Ṣé gọ́fúnà Yorùbá ti ń jẹun lọ́wọ́, tí ń lé second term? Ṣé mínísítà ti ń lé appointment? Ṣé kọmíṣánná ti ń lé appointment? Ṣé ẹ rò pé wọ́n tẹ̀lé yín ṣá? Àbí wọn mọ̀ pé ẹ máa ṣe restructuring àbí kí wọ́n ní wọ́n ṣe bàbá gba Yorùbá nation? So ẹ wo, majority carry the vote. Ṣé rí tí majority wà? Torí pé àwọn tí yà ń jẹ náà nìyà sì ń jẹ, àwọn tí lówó sì ń lówó sí ni. Ibi tọ́rọ̀ ìlú ìwà dé nìsín, èèyàn wo ló lè bọ́ta nísìn tí ó pé ẹjá jáde, ẹjá ṣe Yorùbá nation, ká ṣe rally? Èèyàn wo ló máa jáde? Ta ló fẹ́ sponsor ọrú wọn? Tí wọ́n bá wá jáde, ibo lẹ rò pé wọ́n land sí? Thousands ṣe bẹ́ẹ̀lì èèyàn mọ́ ní ìsìn lọ́gbà ẹ̀wọ̀n tí wọ́n bá ní ẹ̀kan lọ fi remind kó máa jẹjọ́. Thousands ṣe bẹ́ẹ̀lì èèyàn mọ́. Millions of naira. Bàbá, a ní gbọ́mọ rí odó kẹ̀gẹ̀gẹ̀ ká má fi tì síbi kan. Ẹjẹ́ á fọ́ lẹ́ràn, ẹjẹ́ á máa wò. Ìjọ́ tọ́rọ̀ bá wò yín sọ, ẹ sọ̀rọ̀ sí ti fáwọn tó bá létí tán lọ́pọlọ lọ́nà tí wọ́n ó gbàgbọ́. Ẹ sọ̀rọ̀ sí ti fáwọn present government, àwọn tí wọ́n ń bẹ lórí ìjọba. Mi ní kẹ́ ẹ bú wọn, mi ní kẹ́ ẹ ṣépèlé wọn. Ṣùgbọ́n ẹ sọ ọ̀rọ̀ tí pé tí wọ́n bá fẹ́ gbé òkèlè ọkà lọ sẹ́nu, wọ́n kọ́kọ́ pause tí wọ́n bá gbọ́ lọ́wọ́. Àwọn olókùn, àwọn Ọbásanjọ́ ti dàpọ̀, wọ́n ti yọ́nú ara wọn, wọ́n ti rò pọ̀, wọ́n ti gbé e lẹ̀. Ṣé wá rí lórí ti ilé yín tẹ́ ẹ sọ? Bí wọ́n balẹ̀ jẹ́, wọ́n sọ lé ná, ẹ̀mí gan tún lọ sí i. Ẹ mọ̀ pé mo sọ fún yín. Tí ọba lọ́wọ́ ara lé nú, àlejò lè mọ sàárè àfọ́jù. Yorùbá náà ní gbàbọ̀dé fún Yorùbá ẹgbẹ́ rẹ̀. Yorùbá ní gbàbọ̀dé
fún Yorùbá ẹgbẹ́ rẹ̀ àmọ́ ló ń jí ẹ̀dá lọ ẹni bẹ́gi lójú igi arúwé. Olóyè Sunday Igboho Òòṣà ẹ fìjà fọlọ́njà ẹ fọwọ́ lẹ́rán. Gbogbo ọ̀rọ̀ ló lè ṣe àmọ́ kì í ṣe gbogbo ọ̀rọ̀ òmùgọ̀ lọ́gbọ́n máa fèsì sí tó bá tásìkò àti sùn fùrọ̀ ńlá. Tẹ́ bá fẹ́ wá sórí afẹ́fẹ́ tẹ́ fẹ́ wá sọ̀rọ̀ tí ń dùn yín lọ́kàn ẹ máa sọ presentation yín ẹ jẹ́ kí presentation yín máa wà well organized. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ọmọ Yorùbá àtàtà nìyí. Àìfẹ̀lẹ̀ kébù sí láìfẹ̀lẹ̀ jó. Ẹni tẹ́ ẹ bá fẹ́ kó listen kó fi ọpọlọ gbọ́n tẹ́ ń sọ ẹ má sáré bú ẹ má sọ̀rọ̀ sí ẹ má bẹ̀tọ̀ sí láà. Ẹ gbé ọ̀rọ̀ kalẹ̀ pẹ̀lú làákàyè fóní làákàyè kó lè bá a lo làákàyè kó lè bá a ronú jinlẹ̀. Ẹlòmíì máa torí ọ̀nà tẹ́ ẹ gbà sọ̀rọ̀ sí òun tí ó tún lágídí tí ó lóhùn lè gbọ́. Ọlọ́run ó mọ̀lẹ́ o àmójútó ọ̀dà lásán láàmú. Mo sì ń bọ̀ wá lọ́hùn ó lè mọ ìyá lógún ọdún. Kò sí ní tọ́lọ́run ò lè ṣe àmọ́ kì í ṣe gbogbo ohun tọ́lọ́run lè ṣe ni ó ṣe. Ohun yòówù tẹ́ ẹ bá ṣe àmì yẹn tí ó pè Sunday Igboho olóògùn Sunday Igboho ọ̀lágbára kọjá àwọn ọjọ́ pàdé tó bá lóògùn ọ̀rọ̀ ògùn kọ́ là ń sọ yìí. Ìtí akíkanjú bá ṣe lásìkò tiẹ̀ ìlàyé fẹ́ mọ̀ ìtí akíkanjú bá ṣe lásìkò tiẹ̀ ìlàyé fẹ́ sọ nípa rẹ̀. Kí ni wọ́n fẹ́ sọ nípa tiyín? Báwọn àgbààgbà kan bá yọ̀bà yìí jẹ́ tọmọdé bá wá fẹ́ bárò wọn sọ̀rọ̀ ọmọdé ò bá wọn sọ̀rọ̀ pẹ̀lẹ́mìí ìrẹ̀lẹ̀. Ọmọdé ò bá wọn sọ̀rọ̀ kí wọ́n lè rántí ọjọ́ àti sàn wọn. Ọmọdé ò bá wọn sọ̀rọ̀ kí wọ́n rántí pé ẹni tó láyé kan láyé lọ títí pé kò lọ títí ló kọ táyé ń jẹ́. Ẹ lo ẹgbìtì fáwọn ọmọ tẹ́ bí ni. Lẹ́tà lẹ́ ń kọ́ wọ́n kà fáwọn ọmọ tẹ́ bí. Àwọn irú ọ̀rọ̀ báyìí ló lè wọ̀ wọ́n létí. Àwọn irú ọ̀rọ̀ báyìí ni wọ́n lè ronú nípa rẹ̀. Àwọn tó wá wà nípò lásìkò yìí àwọn lọ̀rọ̀ tọ́ sí irú wọn lọ̀rọ̀ kàn ká má bàa sàsọdànù ká má bàa sàsọgbọnù. Ọ̀rọ̀ ọmọràn lásán ni. Gbogbo wọn tó bá fẹ́ pè mí ọmọ àlè Yorùbá àǹfààní wà fún ìjọba rówó yà lọ sí DNA test kó o fi lè mọ̀ bóyá ọmọ àlè Yorùbá ni mí bóyá ojúlówó ọmọ ọkọ Yorùbá ni mí. Ọmọ Adéyẹmọ sọ Ọlọ́run àbọ̀ Ọlọ́run lórí ẹ̀yin àti dúkìá yín o. Èmi ò blame yín o mi pé ń tẹ́ ẹ sọ́dá o mi ṣe pé kò dáa ọkà pé yìí ṣàkíyèsí ni. Gbogbo ẹ̀ tẹ́ wálé mi lórúkọ ẹ̀ ní 2021 tájà bá pógun ọdún láyé rẹ̀ ògùn ni yóò sáré kẹ́yìn ayé ni. Bó tilẹ̀ fẹ́ pẹ́ láyé tó àìsàn lẹ́fì lùgbèsè ayé ìdààmú ikú gbóná ní ọ̀pá gbogbo ẹ̀ tẹ́ wálé mi lórúkọ ẹ̀ àtẹ́tẹ́ lọ́sùn lé mi ná ẹ̀yin olórí bóyì olùsí ẹ̀yin rẹ̀ kẹrẹ̀ kò ní dáa fún yín ẹ lọ sẹ́rù Fúlàní ràn yín wálé mi ó tún ara yẹn ọmọ Yorùbá ẹ̀dẹ̀ tó ń bọ̀ Buhari bara gbanagbana olórí bú yẹn Buhari yẹn gbogbo ọmọ tí Buhari bí yóò fọ ara ẹ̀ gbé wọn sí kó tó kú láyé ẹ̀dùn kẹwàá Buhari Muritala Muhammadu Buhari former president of Nigeria ìjọba ààrẹ lórí kọ́ lọ pa mí torí kí mo sọ pé wọ́n ń pa àwọn èèyàn mi wá kọ́ déètì ní ilẹ̀ Buhari 2025 làwà yìí February àbí mo máa ń gba aládùúgbò fún wa Buhari àti gbogbo ẹni tẹ́ wálé mi lórúkọ yẹn àti gbogbo ẹni olóṣèlú tẹ́ mọ̀ sí pé láti ìní ìlọ ìdùnnú ní jẹ́ ti tẹ́bi jáde láyé ẹ mọ̀ fi ọwọ́ ara yín Buhari gbogbo ọmọ tó bí lójú ayé rẹ̀ báyìí ọ̀rẹ́ mọ̀ sí wọn ṣe lé ní tọ́wọ́ wá sí gbogbo ọmọ tó bí tán tó kú lójú èyí tó kọ́ pa èyí tí náà òjijì ó jò ó èyí tí ó dààmú àti èyí olóṣèlú ó yẹ mo ṣe sọ yẹn ò tẹ́ mọ̀ sí tó yẹ pé kò sí bí wọ́n ti fẹ́ ṣe jàmbá yẹn fún mi nìbàdàn tẹ́ ìgbọ́dọ̀ mọ́mọ́ kọ́mọ orókì láyà yìí àtẹ̀yìn tẹ́ súnmọ́ mi tí wọ́n pè lórúkọ yẹn tó ní kẹ́ mọ̀ pè mí sí mo wà nulẹ̀ àti ọ̀rẹ́ mi tí mo sọ fún pé ológbò yẹn o tí bá fẹ́ ṣe gbá tí mo fi tán ẹ̀mí fi gbé ẹmú gùn ní olórí ibú mo kẹ́ fi tán ẹ̀ nì
pé mo máa ń lo ológbò mo máa ń ṣe nígbà fi tán lórí burúkú rẹ̀ ìwọ́n dẹ̀ wá ti believe oníkan pò ológbò ikú òjijì tẹ́ fi pa ológbò yẹn jọ ẹ̀ tọmọtọmọ ikú òjijì ní ọ̀pá yín mo parọ́ fún ẹ ní èmi ò ń lo ológbò mo kà parọ́ fún lórí burúkú rẹ̀ ni ó lò sí ẹ fẹ́ mọ̀ di abájọ èyí ó lò sí kò ní dáa fún yín ẹ ní fọkànbalẹ̀ Nàìjíríà ò ní nísìmí àfitẹ́ bá pín Nàìjíríà yẹn kò ní nísìmí àfitẹ́ ṣùgbọ́n gbogbo ẹ̀ tẹ́ wálé mi lórúkọ ẹ̀ ní 2021 tájà bá